بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي لقوم الكافرين البارك أما Ojibara البارك أما Ojibara kíkú má pa lájà pẹ́ bàbá ìmáàmù àlùbáríkà ọmọ Ojibara. Àlùbáríkà ọmọ Ojibara. Àlùbáríkà ọmọ Ojibara. Kíkú má pa lájà pẹ́ bàbá ìmáàmù àlùbáríkà ọmọ Ojibara. Kó dùn kó pọ̀ kó sì tún pẹ́ kó dùn kó pọ̀ kó sì tún pẹ́ fún bàbá wa Alájàpẹ́ bàbá ìmáàmù kó dùn kó pọ̀ kó sì tún pẹ́ àlùbáríkà ọmọ Ojibara. Àlùbáríkà ọmọ Ojibara. Ikú má pa Alájàpẹ́ bàbá ìmáàmù àlùbáríkà ọmọ Ojibara. Àlùbáríkà ọmọ Ojibara. Kíkú má pa Alájàpẹ́ bàbá ìmáàmù àlùbáríkà ọmọ Ojibara. A'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin. Sallallahu alayhi wa sallam. A sì wá kóró dúnjò ní sẹ́yìn yóò bá ànábì lẹ́yìn. Ẹ yóò bá ànábì kó lògè dáadáa. Tẹ́ ẹ bá ní yóò bá ànábì ká lè tètè máa padà lọ́lé wa o. Ibi tá a bá ti dé tí wọ́n bá ti yóò bá ànábì wàhálà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ nù. Àwọn òsìkí síbi tí súyì ó ti wí tí ó ti happen. Yóò ti wà kán. Ẹ yóò bá ànábì kó tún lògè dáadáa. Sallallahu alayhi wa sallam. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الآجات آمين. آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. Àmín àmín ya mujiba da'awati. Àmín. Ada ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àbágbà Akulfeido. Ọ̀tọ̀ ní nǹkan tí mo rò pé àwọn èèyàn máa rán tá a bá dé àyín. Kódà ọmọ tó gbénu ìyá rẹ̀ lóṣù mẹ́sàn-án ọmọ tójú òun rí lọ́hùn. Allahu akbar. Ká tó apẹ́ ni ó ti dàgbà tó déjú mọ́lé fóṣù mẹ́sàn-án. Àmọ́ nítorí pé ayé ti di tó ń kálukú máa ń mú gbogbo nǹkan bí awẹ́wàá bí àwàdà bí eré. Allahu akbar. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa wu àwọn èèyàn ṣe ló fi jẹ́ pé
ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tó yẹ kí wọ́n dà fún àwọn èèyàn pé ìwọ wá kọ́ wá gbàdúrà wọ́n kúkú máa lo istijaba wọn fúnra wọn. Wallahi. tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn àáfàá máa ń retí olówó tí wọ́n ṣe àjò fún gbogbo ìwé àkáǹtì gan lẹ́yìn gan ti fẹ́ ṣe tán. Wallahi. ní àdù eré elérí mọ́ eré tiwa láàmú dù. bá a ti wá dé àyín tí ó jẹ́ pé bíi pé a fẹ́ wá gbàdúrà ni táwọn èèyàn wá wà scanting káàkiri ó wá ń ṣe bíi pé àbí wọn mọ tá a wá ṣe yàn yín ni. ẹni bá mọ iyì àdúrà yóò mọ̀ pé ọ̀dà la. Wallahi. tán bá ṣépè fún ọ rí tọ́ ọ bá débì kan tán lè pè ní ìjà o tán tún gbé e jáde fún ọ pé tọ̀ kódà kì í ṣe tiẹ̀ o tí baba ńlá bàbá rẹ ni. La ilaha illallah. ó tún á wo pé èpè mélòó dádì ẹ̀ gan ti forí kó tí baba ńlá ló sì ń jẹun ṣé generation ti ń bọ̀ tún ní kàn báyìí. La ilaha illallah. àmọ́ tó bá jẹ́ pé èmi àti ẹ̀ mọ tá a wá ṣe ń bì tó sì ń gbọ́ máìkì yòǹbó ànábì kò lò òkè dáadáa. sallallahu alayhi wa sallama. ó dàbí pé àwọn ìyá wa lásàlátù tó kù nísìnyí àsàlátù pákéjì lẹ́ ń lọ torí kárí tẹ́lẹ̀ tí wọ́n bá ní kẹ́ yòǹbó ànábì ni mo rò pé ọwọ́ méjèèjì lẹ́ máa fi yòǹbó rẹ̀ tẹ́ ẹ̀ tún máa ń dìde ni. sallallahu alayhi wa sallama. àbí torí pé kòròdú bí ìyàtọ̀ ni ẹ jókòó torí ìkòròdú gbogbo ìkòròdú tí mo máa ń wá ó dàbí pé tàmẹ́ ẹ ló mọ ìkòròdú iná báyìí mi ò tí ì. Ìkòròdú inside lélẹ̀. tẹ́ ẹ bá fọ́ àfihàn mi pé ìkòròdú inside náà wọ́n dàbí ìkòròdú outside ẹ bá tún yòǹbó ànábì kó lóòkè. sallallahu alayhi wa sallama. ọ̀rọ̀ yìí ṣe nǹkan tó easy ọlọ́mọdé á sọ̀rọ̀ dànù. amina ya Allahu. kóni ó ṣe fati àkọ́ra máa lọlé olóore fún. ẹ máa gbọ́ tá a bá ń pèrún àṣùbà kó tó sọ pé ayára ìfàláyì yóò ti kọ́kọ́ wí tó ti wá ní asọ̀látù khairun minan nawmi. ẹ rí i pé tó bá jẹ́ ìlú òkè ni mádùú bẹ̀ wọ́n máa tún gùn ju ti tọ̀bí yín lọ. àṣàlá ọlọ́run ṣe dáadáa fún gbogbo àwọn àgbàlagbà tán máa kéwù jù. Àmín àmín. khairun minan nawmi ẹlòmíì ò ní láòmì wọn a tún mí sí gẹ̀ẹ́ gbogbo àwa tá a dé ní sè kọ́ ní kọ́ ọmọ tó ń sọ́la kún kọ́ ní kọ́ ọlọ́run ló wọ̀n gbọ́. La ilaha illallah. ohun yín ló dùn ìbẹ̀rù ọlọ́run ò sí lọ́kàn yín. sáà ti ṣàṣàlátù fún ànábì náà. sallallahu alayhi wa sallama. ẹni tí kì í bá ṣàdúrà lóru ò lè mọ iye kálúà ọmọ tán pè ní kálúà ni níbi téèyàn ò ti já kò gbọ́dọ̀ bọ́ tàbí láńlọ́ọ̀dù gan bá dé lẹ́ni tọ́lọ̀ bá tún ní kó tún jẹ́ lèmi rẹ́ǹtì ló ti ń wọ tiẹ̀ sáà ti jẹ́ ọjẹ́ fúláàtì mọ̀ wọ́n lè face me I face you kan máa gbégbé jáde ní pásẹ̀jì lójoojúmọ́ kán láwọn àfa àsan pọ́ǹkó nira báwọn ará nílé wọn àdúrà rẹ̀ ò ní gbà o. Wallahi. làdọ́ rárá. wala diara. sẹ́ẹ̀tì yòówù ànábì lẹ̀ yìí. sallallahu alayhi wa sallama. ọlọ́run jẹ́ kẹ́mi dádì mi ogun o. amina ya má bàjẹ́ Allah. àfa mi jẹ́ o. aminu. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ń kalẹ̀ bàbá wo olóríire àgbà nígbà tí mo dé tí wọ́n jù mí sí báyìí mo ní àbí torí ìwọ white and blue ni mo ní àbóhùn náà fi ní dájò kó ni kó tó ní pọ́lọ́ wọn rán wọn àna mi ọlọ́run rán wọn sí mi àlè àmì ní ọmọ ìyá mi ọlọ́run rán wọn sí mi kó tó wá di pé gbogbo wọn yọ délẹ̀ kọ̀ọ̀kan mo ní ó dàbí pọ́lọ́run náà fẹ́ dé mi náà dára mi yàn yín. wáyé ìjà lálẹ́ àìfi gúlíbàlì dàtí. ojú kan náà kàdíríyà àti tìjàníyà ẹni tí ń gbé ṣé wàá dá wọn òjé Ibrahim yàn sí àṣìgbọ́ ni wọn lè gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn méjèèjì yí ayé ni gbogbo ẹni tí ń sọ̀rọ̀ wọn ṣé ṣé báyìí ṣé báyìí kí ni ìwọ ṣe é lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí nàfùsíkà gbogbo mùrídìí ló ti bá sùn tán. La ilaha illallah. ọbẹ̀ fàmìíràn lọ́wọ́ ẹjọ́ làágùn bọ́ta láì ṣe pé nu oven ló ti lè fún. tá a bá wá rà wọn díẹ̀ báyìí táyé kù sọ́dọ̀ wọn ṣé báwọn la dì mọ́ gbogbo yín nínú wádùn yìí ẹlòmíì ó ti yó tẹ́ǹtì yóò níjọ nǹkan kan lójú ẹ̀ abẹ́rẹ́ ni ó pè é yóò tún máa forí gba àwọn ènìyàn fi wọ́n lẹ̀ jásbù ni yóò la ilaha illallah yóò wọ̀ hàn ó lórí ibu ni ọ́ ògógóró ni. wáyé ìjà lálẹ́ àìfi gúlíbàlì dàtí. ẹ̀yin tẹ́ ẹ̀ kí ó bàjẹ́ lọ́dọ̀ yín tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n pe fẹ́dọ̀ ló kọ tí ò jẹ́ bàbá àwọn èèyàn ti sọ wá ló kọ tá à jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jálé onílé tán fẹ́ fi bo tiwọn ó kálukú náà ń wérò ni àmọ́ àwa tí wọ́n fẹ́ kó èrò kúrò lọ́dọ̀ wa sáwa náà mú un tá à ń ṣe bí iṣẹ́
La ilaha illallah. ìjọ tán fún ọ lọ́wọ́ wíìrìdì wọn ò ní ọlọ́tọ́jú ẹ̀ pamọ́ ìwọ náà fi yí ẹlòmíì ni. Hey. ìgbà tó o bá ti ṣe wàsífà tíyàwó rẹ ọba ti ṣe padà sílé kéwú ayé rẹ ò tí ì nítumọ̀. torí tíyàwó rẹ ọba ti bọ́ ọ ṣe òun náà ni ọmọ sọ pé ẹ dákun ẹ fi kọ́ńtírì lẹ́jọ́ lọ play ball pẹ̀lú àwọn ẹgbẹ́ ìjàre èwo wàsífà àjọ jímọ̀jímọ̀ wọ́n bọ̀ ọ̀la rẹ jẹ́ díẹ̀díẹ̀ ìwọ náà bá ń rẹ́rìn pé tọ́ a kúkú mọ́tọ́ mọ́dà lọ́la ó lè di Ronaldo ọ̀hún wáìnì rẹ̀. La ilaha illallah. òháyí. wáyé ìjà lálẹ́ àìfi Bàbá kúlì bẹ́ẹ̀lì dàdí. mo fẹ́ kí àwọn bàbá mi àmọ́ wọ́n ti jókòó látàárọ̀ ọ̀nà ṣọ́ọ̀bù tí wá ṣe pọ̀ sáré ní ká ya àwọn tó kù àwọn kọ̀ńténà kéékèèké tó kù. wà fi kúlì àwa ní wà fi kúlì dàdí. bàbá àgbà mo kí kú oríire ẹ kú àṣeyọrí lára àfàwà akùlùfẹ́ ìdọ̀ ẹ bá ń ṣe ṣéwù. wà fi kúlì. bàbá mo kí kú àṣeyọrí ẹ kanra olórí ibú ṣéwù mi yóò ní ọwọ́ fẹ́ bá wa náà kẹgbẹ́ aṣọ ọfẹ́ wà kí sàkẹ́yìn ni èwo nkàràmọ̀ ṣe rí láwùlì máa fún sí i. irú tẹ́ ẹ ṣe yìí pé ọ̀ya èmi náà jẹ́ kí n lè jòkó ti ọmọ mi ṣé ó náà pọ̀ tẹ́ ẹ fẹ́ lọ ní bàbá tó bá jẹ́ pé alágbọ̀n náà ti wá gbé àfà ẹ níwé láwà ní lọ ní èèyàn dọ̀hùn wọ́n tún máa bèrè ṣé ìṣojú yín rè ìpàkọ́ mo gbé wá. ìsábà fi ká náà fún fábútẹ̀ sílẹ̀ wú. bàbá Sheikh Ismail Faidọ irú tí ìlú wù wá bàbá yìí tẹ́ bá wa fi kún ni pé ká má máa wá ṣe ayélujára nìkan ẹ máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn jọ jímọ̀jímọ̀. fáìlù láyé. bàbá yẹn sọ fún wa ṣe ráwọn alásàlátù nìkan lẹ fèsì àwọn ọmọ yín tá a jẹ́ bọ́ìsì náà iṣẹ́ pọ̀ lára wa tẹ́ fẹ́ ṣe o. anakunmọ̀lá ọ̀pọ̀lọpọ̀ àwa tẹ́ fún lọ́wọ́ tá àmúrí dítà tún tẹ̀lé àwa ẹ mọ̀ pé ní tí ò tí ìjókòó tó tún fẹ́ láàpù èèyàn. àwa tẹ́ fún lọ́wọ́ tá àmúrí di wa bá sáré wa bá wa ní ìsìn ògùn là ń júwe fún wọn o a sọ fún wọn pé Ọlọ́run tún jẹ mọ́ o. fáìlù láyé máa ná fàálì ọ̀nà sá. anakunmọ̀lá nígbà tí àbá wa kùlì fẹ́ dàn bẹ́nu lé a tá bá lo 9 months nínú ilé tó bá jẹ́ pé gbòòrò inú ọjà náà ti lò tí wọ́n ń padà sílé lálùdí ò lè ṣe jù báwọn náà lọ kọjá pé oògùn ni wọ́n máa fi dá wọn mọ̀ a kàn fi orí ibú ṣe fàárí ni sóògùn wà nù táàfà gbọ́dọ̀ máa fi proud ni. bìnẹ́jì lè mi. dákúndákún ṣe àfọ̀ṣẹ kan burúkú ju la ilaha illallah lọ ni. La ilaha illallah. tá a bá mú nǹkan míì mọ́ tá a bá sọ fọ́lọ́run pé kó ṣe yóò ṣe bọ́ ọ bá fẹ́ tẹ̀sí ẹ̀ ò já ṣépè fún ọ a lè ṣàdúrà fún ọ káwọn ará ilé rẹ̀ mọ̀ dínà ẹ̀ àmọ́ tá a bá bu làánà fún abu petrol síná fún ọ nu wọ́n ní ẹ̀ tiẹ̀ jí ó tètè jó báyìí tá a sọ fún ọ pé ọ̀sá àfà gidi mọ́ ọ mọ́ sọ̀rọ̀ tí ó pa ọ́ tí ó tún kó bá ràn rẹ. látẹ̀kùn kan dísà bàtí àríbà burú. búbi àwọn yìí mà ti kú tán. kúlù máa sára aládà ibi wá sára. kúlù máa sára aládà ibi wá sára. bàbá Sheikh Ismail ṣé tí n bá fi bàbá Faidọ kí gbogbo ẹ̀yin àgbàlagbà ṣé ẹ̀ ní bínú mo fi wọ́n kí yín ẹ̀yin àfáà mi bàbá àgbàlagbà ẹ dákun ẹ̀yin àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ẹ dákun ẹ foríjì mi gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin àfọ olóríire bàbá àná mi Allahu Samad yóò máa da sí. Salabi alaikum wa diyari baydatu. nínú àwọn àǹfààní mi tó ti pẹ́ Ali Mustapha Ali Amini ìbẹ́mbẹ́ ẹnìkan tó wá ń bẹ̀rẹ̀ pé kí l'Ojibara gbé fún ọ mo ní ẹ tóun náà bá ní nọ́mbà mi yóò polówó wa jù báwọn lọ ọfẹ mọ wa ni kì í ṣe póètì wa. Salami alaikum. kò ní burú fún yín gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákun gbogbo ẹ̀yin ìyá mi ẹ dákun àbáwọ̀ akùn Faidọ ó kí orin kan lẹ́ẹ̀kan náà. Salami. irọ́ yìí ńkọ́ ó ní kinní kan. látẹ̀kùn kan dísà bàtí àríbà burú. ṣé wàá kùn Faidọ èmi ọmọ pàrọ̀ tá tún máa ń wàá lò lóṣù mẹ́sàn-án tún kù. ìmọ̀ pé wọ́n tún kù láyé mọ́ a ti wà láyé pọ́nkálukú à ń tanra wa ibi bíbà lọ́wọ́ yín ẹni tó bá dà nǹkan mọ̀ tí márífà bá ń bẹ lára ẹ̀ kì í ṣe àwọn àrífi táyé sìn àwọn àrífi tọlọ́hun níwọ̀ tó dà nǹkan kan mọ̀ ìwọ náà ń pèrè lárífi o mú fóònù àbùdá ni o tún lè tún lo sọ́ọ̀tù ara ẹ̀ wọ́n á pe àrífi ìwọ náà tó á nà wọ́n ní sẹ́ àbùlà fẹ́ bá lọ yá wọ́n fi rán mi lẹ́bàá ní orí ẹ̀ ti burú ọbẹ̀ bá ṣẹ́ jẹ́. kan dísà bàtí àríbà burú. bàbá kùlì Faidọ àṣẹrú àwọn tá lè fara gbolẹ̀ báyìí tún kù kí ni tẹ́ ẹ lè ṣe nulẹ̀
bẹ́ẹ̀ bá tiẹ̀ gbé lúdò wọlé ẹ̀yin àti talẹ́jọ́ play bẹ́ẹ̀ bá gbé wọ́ọ̀tì wọlé ẹ̀yin àti talẹ́jọ́ play rẹ̀. kúlù mọ́ sára aládàrí bí wà sálẹ̀. àṣẹṣẹ tẹ lè ṣe òun kẹ́yìn náà lè dàpọ̀ máwọn ẹni rẹ ni mo ládàṣe ò já mi bú lálà. búlàlà. ìgbọ́ kó wí dáadáa ná. búlàlà. wí sókè dáadáa kí n gbọ́. búlàlà. inú tún lè máa bí ọ pẹ̀lú eléyìí náà àpèrè àrànṣe ó lè lọ ṣòfò kó lè parẹ́ dànù. wọ́n ń pe bàbá yẹn lápèrè àrànṣe dádì tiẹ̀ ò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ò jẹ́ àpè wọ́n bẹ́ẹ̀. tẹ̀sùbà tán làbọ̀rùn wọn ò dédé máa làbọ̀rùn wọ́n níbi tán bá ṣiṣẹ́ dé pẹ̀lú tẹ̀sùbà kan tó bá ti parí iṣẹ́ tiẹ̀ wọ́n á jù sọ́rùn bàbá tún ti ń ṣe lọ wọ́n jù sọ́rùn ọlọ́ọ̀lọ́mọ iye alukurani tẹ sànú lé láti dàbí àwọn ẹni tà náà alukurani sọ fún anabuwa Muhammad aleyhi wa sallama. sáàmà lọlé ni. sallallahu aleyhi wa sallama. wọ́n ní minal mu'minina rijalun. sadaku ma adullah aleyhi. ìyá wa lè di àkùn kọ́ ọlọ́run ò ní ba dáadáa ìyá náà jẹ́. wọ́n sì ojú wọn tún sí ẹ̀yìn ọlọ́run ò ní dà yín láàmú. àmín. ìyìn máa ní àwọn àfa yín gbọ́dọ̀ sọ pé wọn ò ní gbà burú ọlọ́run káwọn àfa máa ṣe pé fún mi àmọ́ ní tí ò ní ní lára lọ́lọ́run ọ̀ràn tì í. minal mu'minina rijalun. sadaku ma adullah aleyhi. àṣẹ́dù àwọn tí wọ́n máa ń wọ kálúà àṣẹ wọn ò kú tán wọ́n tún kù láyé àwọn tí wọ́n ń wọ kálúà òdodo ẹ ṣe wá wàhálù oṣù mẹ́sàn-án tá à ní kẹ́ ẹ pa fóònù yín ẹlẹ́yà àtọmọ ọmọ jẹun èló lèèyàn fẹ́ kó sí bank account láwọn ọmọ tán jẹun bí ẹ̀hàn náà nísìn. sadaku ma adullah aleyhi. jẹ́ kí n sọ fún ẹbí tó ti mọ̀ pé oṣù mẹ́sàn-án òyìn sí èmi àti ẹ tá a máa jí sàdúrà lóru ṣé yago tá a lábẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ tí ìbá tiẹ̀ ṣe pò ń sí èrè wọ́n ní ọ sáré lò ó láago kan òru ó jí 12:15 ó tún sùn padà ọwọ́ ají 12:55 oníjẹ kọ́kọ́ wo WhatsApp náà ọ fẹ́ káyè rẹ̀ wòran nù. sadaku ma adullah aleyhi. èmi àti ẹ tá a jí lóru tá a fẹ́ ṣàdúrà lásán tá a bá lábẹ̀rẹ̀ 1:30 tálàmù bá fi jí wa a kọ́kọ́ tẹ fóònù wákàtí kan mo sì mọ̀ pé bó ti rí lọ́dọ̀ tèmi ń general problem ni. famini Eba. kọ́dọ̀ nàbàrò. inú irú wọn làwọn mọ̀ládá ṣe Ismail inú irú wọn làwọn táwọn gbalé lọ́wọ́ wọn. mọ̀ kọ́dọ̀ nàbàrò. àwọn kan ti ṣe wàhálà wọn níjọ́ táyé ò tí ì sí fóònù dàjálù tán ní bọ̀ dàjálù kankan wà mọ́ ansẹ̀ tí ọwọ́ wa yìí náà ní dàjálù. mọ̀ kọ́dọ̀ nàbàrò. gbogbo ẹni tí ó bá sórí ibú inú ansẹ̀ tí náà ni ó ti bẹ̀rẹ̀ ẹ rí wọ̀kúwọ̀ táwọn ọmọ yín wọ̀ tẹ́ ẹ̀ sọ fún wọn ni bá ti yan upload ẹ̀ kì í ṣe pé àwa náà rí kódà a máa zoom ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ni jẹ́ a máa gbé kúrò ní. lánàá tù láì. famini kọ́dọ̀ nàbàrò. àwọn kan bẹ tó yẹ sí pé wọ́n ti jíṣẹ́ tiwọn mo ń sọ pé tó bá jẹ́ pé ayé ìgbà òun ni gbogbo wa wáyé ni gbogbo àwọn tí wọ́n mọ inú ilé ìbádà wọ́n ti fẹ́ kú tán. pákéjì ló kálukú ń lò kàfíìdì mùkìlísìn àtọ̀ àwọn ẹni ọlọ́run kìnìkan tá a máa fi yìnra ọmọ wòlíì òun náà máa ranjú hàn ó owó nǹkan kan. mọ̀ kọ́dọ̀ nàbàrò. ẹ wo ìgbà táwọn bàbá yẹn gbádùn ayé obìnrin ọ̀pọ̀ báyìí bàbá kùlìfẹ́dọ̀ wàá lò oṣù mẹ́sàn-án kéèyàn wá lọ dà á sọ́rí àkìtàn tí ò ní wuyì. famini mọ̀ kọ́dọ̀ nàbàrò. awítán onídàáwọ̀ ọ̀jẹ̀ lára rẹ̀ níbo ni ó ti jẹ́ níwọ̀n tó ń ṣe máa wù mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan wọ́n sọ pé fáìn wọn ń kọ́ jẹ èrà lóore tí ó ṣe fún ṣúgà ni yọ̀ọ̀la tí ó fi yòrò ni awítán ládùúgbò ọgbà mọ́ níwọ̀n tó ti fẹ́ nu àṣẹ lá gbogbo tí ọ̀dà kò sí tó lè gbẹ́nu sí. nígbà tẹ́ mọ̀ kàrán sun ọlọ́ọ̀lọ́ ni eléri ibu ni wàá mọ̀ lè bá sùhù àràámù wàá mọ̀ tí àmù àràámù gbogbo ibi tí ń gbẹ́nu sí ibi ẹ̀tọ́ gan tẹ́ ẹ̀kẹ́ ọ̀gbẹ́nu sí bẹ́ẹ̀ ibi àwọn àràámù ló lè ó ti yé wọn. famini mọ̀ kọ́dọ̀ nàbàrò. àwọn kan ti parí iṣẹ́ òun tó ẹ pé kò sírù tẹ̀sùbà tó lè fà ó tún padà sáré kíámà ni ó tún padà wáyé ẹni tí ọba ṣe Ibrahim níyàsí nínú gausawu yóò tún múra wọ́n pákéjì ẹ̀ o ẹni tí ó lè bá nínú ilé wìláyà tí ó jábọ́ tí ó gbépò rẹ̀ ń kò ní sojú gbogbo wa yìí. famini mọ̀ kọ́dọ̀ nàbàrò. kí ló dé tó fi gbà
bẹ́ẹ̀ sábàkọ́ bilẹ̀ ilmi wal ma'arifa ó gbà wájú pẹ̀lú àdúrà ó gbà wájú pẹ̀lú mímọ̀ Sufi tiwa la gbé dání mélòó lọ́mọ kéwù nu wa tí wọ́n béèrè pé n tó gbé dání kí ni ìtumọ̀ rẹ̀ so ní sálísálà tí ó kọ́kọ́ béèrè pé èwo lẹ tún pè sàlámù àlékún o àní sálísálà yẹn èwo lẹ tún pè bẹ́ẹ̀ sálísálà wo lórí ibú ọmọ ọ tún fẹ́ dà níyàn wíìrìdì ọ fẹ́ fún yàn lọ́wọ́ ọ̀ ń jẹnu wíyẹn sọ́kọ́ gbọ́ jọ́gbọ́ barakallahu fi wí kankan ń la ẹ kàn fẹ́ fún mi lọ́wọ́ òfò ni. family ọmọ kọ́dọ̀nà báwo family ọmọ yẹn tẹ́sí o. àwọn kan ti wọnú léwu àwọn kan tún wá kù tí wọ́n fẹ́ lù ó lẹ́yìn wọn níbi tí wọ́n ti fi fọ̀dílà tù Sheikh sínú oko ẹlòmíì tí sì ń bínú pé kí ló yẹ tẹ̀ fi fọ̀dílà sí bọ́ọ̀ bá fi fọ̀dílà sókọ rẹ fúnyàwó rẹ lóyún kó bímọ kó sọ fàdílà kásì mọ̀ pé ọ bàbá fàdílà bóyá yìí ní tún dùn ọ́ yóò ní ẹ fi Sheikh sí ó ní tẹ́ bá tún wá fẹ́ pè mí ẹ kọ́kọ́ sinmi wákàtí kan Sheikh alẹ́ aláàmọ̀ kí lè rí ibú. family ọmọ kọ́dọ̀nà báwo family ọmọ yẹn tẹ́sí o. àwọn kan ti lọ àwọn kan tún wá kù tẹ́ pé ọlọ́run ní asábìkúnà àwọn tó ti gbájú ẹ máa lé wọn nù wìláyà ni ẹnìkan ò lè bá wọn táàbà tiẹ̀ tún wá láwọn bá díẹ̀ àwọn kan tún bá wọn àwọn díẹ̀ náà ni ibo làwọn díẹ̀ ń wá sápamọ́ sí irú iṣẹ́ wo wọ́n máa ṣe inú irú iṣẹ́ tí wọ́n máa ṣe níṣẹ́ tí àfàwà á kù fẹ́dọ̀ ṣe. omi ni o máa yẹn tẹ̀sí o. àná mi sọ fún mi pé àná ṣe jáde alúwa ni mo ní kí ni lè ṣe nulẹ̀. wọ́n mi ni o máa yẹn tẹ̀sí o. nínú mi bá wọ alú ọ̀sẹ̀ méjì inú ọ̀tá mi ọmọ dùn ni yọ mọ̀ pé àwí àwọn aráalé yín ò tún dagbára bolè jáde lónìí nígbà tí ìṣe pa àlàpà télò ẹ tá a lo kádàrá rẹ mọ́ tiwa èyí táwọn ò lò ń bẹ̀ là ń lò lọ yìí. wọ́n mi ni o máa yẹn tẹ̀sí o. àwọn kan bẹ tí wọ́n ń retí. wọ́n mọ̀ bá dàlú tẹ̀bùdìlà. àṣẹ gbogbo àwọn táwí wòlíì náà ni gbogbo wọn. líyẹ̀jì sí Allahu sadiqi nàbí sídìkì. kí ló láwọn wá fún àfáà kùlì fẹ́dọ̀ yìí tó fún bàbá Sheikh Ismail òun náà ní gbígbà àdúrà. kí ni gbogbo èèyàn wá jẹ́rìí sí lónìí kọ́lọ́hún lè san wọ́n lẹ́san bí sídìkì ní pé òun gba iṣẹ́ wọn òun gbàdúrà tí wọ́n ṣe. wọ́n yóò sì balẹ̀ munafikina insha. gbogbo wa tó ń gbé mú náà alu àwèrè wo ni wọ́n wọ̀ tó ń yín mú ẹlòmíì ò torí ọlọ́run wá bíi èló lẹ ti pa ń bì í lónìí nísìnyí ń wòye tẹ́ ẹ ti ń ná látàárọ̀ tó wá bíi alu àná náà fẹ́ ṣe náà pa àwọn èèyàn ìwọ náà wọjọ́ mẹ́ta o kúlù làwọn sáàyù hù. kúlù làwọn sáàyù hù wà sáàyù mọ́kútẹ́lì fún. bàbá náà sì rèé wọ́n lè ya màláìkà bí bá ń kọjá ká ya èèyàn yìí kó o tún wọra rẹ nú àwòrán kó o tún wò pé sẹ́mi náà mo yá yìí báyìí bàbá ọ̀nà sí spa ni. kúlù làwọn sáàyù wà sáàyù mọ́kútẹ́lì fún. bó ní sàdúrà bẹ̀rẹ̀ ní ìsìn mo lè sọ di wáàsí mọ́ lọ́wọ́ bó ní sàdúrà parí ní tìjú ẹ̀ ọmọ sáré múná sùn bó jẹ́sẹ̀ kan. kúlù làwọn sáàyù. ó ní gbowó ọpẹ́ ó bòde ara ẹ̀ jẹ́. wà sáàyù mọ́kútẹ́lì fún. ọ̀nà bó ni wọ́n náà gùdù sí àwọn aládùúrè bàbá ní káwọn ṣe wáàsí nìsín ṣé ohun àtọhun tèmi sọ́yẹ́ ọ̀ papọ̀ mọ́ra wọn. ṣé wàá kùlì bẹ́ẹ̀ dọ̀ wàhálà ìkálẹ̀ ẹgbọ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni àwọn tájòkó mẹ́wọ̀n ọ̀gbọ́ ẹ̀rọ rà ń sọ̀rọ̀ yín wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìtọ́lọ́hún fi ràn yín nù bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ̀ fún èèyàn yàgbé ara. kúlù làwọn sáyù Oṣù mẹ́sàn-án tẹ́yìn lé lónìí lẹ́wọ̀n. mú kó tẹ̀lé fún. yàtọ̀ láìtàláì ìsọgbà tí mo lásídẹ̀ǹtì o tí a lo oṣù méjì ńlé o yàtọ̀ sí yíhun kódà àwọn ìyàwó gan máa béèrè ńlé wíkẹ̀ndì pé àwọn láìsí òsì nǹkan ẹ̀ jáde ni ìmọ̀ ní sẹ́fẹ́ lé mi lé ni. wa kullu nafsin fi sa'yaha. ètò kálukú bá bíldì ẹ̀mí ara ẹ̀ sí ni o àwọn míì bẹ kán ṣe sí kiri la fi rán wọn kí ló dé tó fẹ́ cross ẹni tí bá ń bú ọ̀pọ̀ ọmọ ju àzíkiri lọ wọ́n pè ọ níbì kan wọn ò pọ́n lé ẹni tí ó kàn ọ́ lábùkù lálábùkù èèyàn kó kú òmí zikiri kó jọ ìwá sí ìyẹn òní kó dẹ́ni yìí zikiri ṣé kìí ṣe ìrántí ọlọ́run ni ẹni tí ṣe wá sí kìlọ̀ òun náà ṣe ìrántí ọlọ́run náà kan gbogbo ẹni à ń rí ara wa iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ kálukú ọ̀fẹ́ jẹ kò wá jẹ́ kó kálukú látùbọ̀ tán rí
òun kálukú wá dìrẹ́lì kúrò lọ́nà ibi tó wà mùrídì sì ní ọ́ ìwọ náà ti fẹ́ di séwù òjijì tí ìbáyé pọ̀ ya wèrè ọlọ́lé àfa rẹ̀ wọ́n tún sí fìlà fún ọ wájú àfa rẹ̀ ṣé òun wáìn ni wìláyàwó náà lọ́pọ̀ tó bá ń wájú àfa rẹ̀ níwájú àfa kéèyàn tún máa wá dá ọlá kódà kó dáa fún ọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kún kàlìmọ̀ yìí tì ń dà ṣe ìkìkà wàá bẹ̀ kọ́ wà bọ̀rọ̀ gidi ni mùrídìí wo ló lè ṣe níbi táwọn ọmọ òfò tì sí ti dé tí wọ́n ní tọ́ àrùn láì bẹ́ẹ̀ bá ṣe wèrè àfọwọ́ fẹ́dọ̀ wa padà síwájú lẹ́yìn. wakulu nafusi la fi tayi likuli dayi dawahun ida libihi. ọ̀ya fọ́tò kọ̀ fún àyìn ṣé ìspa ló yẹ ni. likuli dayi dawahun ida libihi. o fún android ya fóònù kì í tún ṣe snapchat bó o lò rò pé yóò ti rí ná. likuli dayi dawahun ida libihi. gbogbo nǹkan pátápátá ló lóògùn rẹ̀ sá máa ń gbé sakatu lọ sí hospital ni. likuli dayi. àbí wọ́n máa gbé ọfà sá máa ń lè gba abẹ́rẹ́ sí. likuli dayi. kí ni tó kù ní wọn máa gbọ́ òun. dawahun ida libihi. gbogbo èèyàn pátápátá ló di solution o solution ti ń bẹ lọ́dọ̀ àfàwà akùlìfẹ́dọ̀ òun náà ní gbígbà àdúrà. Ànábì wa Musa alayhi salatu wassalam. inú àwọn ọ̀gá ẹni tó kọ́kọ́ wọ kálúà ni ọlọ́run ọba mi àlékè ọlá sọ fún Ànábì wa Musa. wàwádìí Musa salasina layla. ọlọ́run la ṣàdéhùn fún pétọ̀ òru 30 days afẹ́kọ̀ọ́ kan máa fi pè wá ẹ dákun ṣé tí Musa ò bá wọlé kálúà sọ́lọ́run ò ní fún ní tí ó fún ni. ń béèrè lọ́wọ́ yín pé àníṣe Ànábì Zakariya aleyhi salatu wasalam tọ́lọ́run padà bùn ní yàyà tó sọ fún pé wọkọ̀ọ̀rọ̀ lè béèrè látúkà límọ̀ nasa sàlásà layali sẹ́yìn tí jẹ́ sí pé òru yẹn ní kókó má bá yẹn sọ̀rọ̀ sàlásà layali sẹ́yìn. èmi ni mo fẹ́ kó o máa bá sọ̀rọ̀ yìí fẹ́ kó o bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ nígbà tó jáde ọlọ́run sì fi kún sí i lára òun gan tó wọlé ń béèrè pé só lè ṣe ọmọ tó lábì yìí sábì ọlọ́ni a ọmọ tààtò fún wọ̀yọ́ yàtọ̀ sáwọn ọmọ tó ti ń wáyé bíbí Muhammad ti jẹ́ èèmọ̀ bẹ́ẹ̀ náà ni bíbí tiẹ̀ náà ó jẹ́ èèmọ̀ torí pé ọlọ́run ní iná nùbá ṣìrú kàbí gùlá. bíkúlá mi ní ìsìnkú yàyà. kí wá ṣe pé wọ́n sọ yàyà nìkan o lámúnàjì aláwú mi ń kọ́ búlù sẹ́mi. etí kankan ò tí ì gbọ́rú ẹ̀rí àti ìsọmọ́rú ẹ̀rí ká sọ ọmọ ló kọ láti sánmọ̀ tí ń jásí pé ńgbà tí wọ́n jáde kálúwà ni wọ́n fi bí ọmọ àmì. yàtàgà ìyá iná bá ṣírú kábíkúlá mi ìsìnkú yàyà. mo ti kú ọmọ yẹn bá ń padà sọ́dọ̀ Ànábì Musa o nígbà tá Ànábì Musa. wàwádìí Musa salasina layla wàtí mamuna bí aṣírin. nígbà tó ṣe tó pé 30 days táwọn ṣéwù bá wọlé tá bá ní àwọn kan bí alálùkùránì ni wọ́n máa pín odidi kùránì sọ́nà 7 ni láàrin ijọ́ 7 náà wọ́n fi parí ẹ̀ àwọn kan bẹ gbogbo ọjọ́ tí wọ́n lò nulẹ̀ ó lè má ju ọjọ́ 11 lọ odidi ọjọ́ kọ̀ọ̀kan wọ́n máa fi sa kùránì wọ́n máa fi sa dàlélù khairat àwọn kan bẹ tọ́já sí pé wọ́n lè lu 30 ọjọ́ nulẹ̀ wọ́n lè má ṣe ju dàlélù 3 lọ àmọ́ àwọn okọ̀ ọlọ́run ìyáláyà okọ̀ ọlọ́run tí ó já sí pé tí bá ń gbọ́ inú rẹ̀ ọmọ dùn sánmọ̀ wọ́n tún kó wọlé tẹ̀lé rẹ̀ kálúà kì í ṣe bí eré bọ́ọ̀ bá ní tó lè sàmẹ̀ jókòó èèyàn kì í sì dá lọ sàwọn máa fún yàn lọ́wọ́ rẹ̀ ni. wàdí mamuna bí aṣírin fatamami kan tó bí àrìbáyìnà lẹ́yìn látà. nígbà tó ṣe pọ́gbọ̀n ọjọ́ ó lè fẹ́ jáde káwọn ṣe sọ pé tọ̀ ń tá a fẹ́ kó rí òtí rí tún lọ́jọ́ 10 mẹ́sì tún lọ́jọ́ 11 mẹ́sì tún lo 20 ọjọ́ mẹ́sì inú oṣù 9 tí ẹ ṣe wà nulẹ̀ yìí ẹ mọ iye rọ́bọ̀ mi tí wọ́n ti ṣàwárí láwọn nǹkan tó lè gbé èèyàn bọ́ta tí ìbá ṣe pé láfi ní kò ṣe ìyàwó rẹ̀ jìnnà sọ́ọ́dà jẹ́ bọ́ba sọ́ọ́dà jẹ́ má lo kálí fún un dé sì mọ tọ́ ọmọ ṣe lójú rẹ̀ torí pé ìyàwó àáfàá mi ń bẹ tọ́ pé tí duration rẹ̀ bá pé lẹ́nu ọ̀nà àáfàá tọ́ yẹ kọ́ lọ tí ó bá lọ yọ padà bàtà àáfàá òun jẹ́ ìbẹnu alásàlátù náà bẹ́ẹ̀ láfi ní ẹ má máa fọ́n yẹn gan lè wá tí ń jẹ́ gbígbà àdúrà gidi ni ìmí ìbẹnu alásàlátù tọ́ pé eré ibú ló gbé wá gbogbo àdúrà tẹ́ ẹ bá ṣe fún kò ní bẹ́ẹ̀rì ire kú mẹ́rin nítorí pé kò tún ní má níyàn rẹ wá níjọ́ tó wá jẹ́ kọ́ lọ tẹ́ ẹ bá jí ọ padà lọ tọ́ ẹ kọ́ lọ tẹ́ ẹ tún lè ń bẹ̀ lé pé ìyá alágbájá ṣebí tọ́lọ́hún ni
èsè tàtúmọ̀ lè bẹ̀yàn. wọ́n ti máa mú lọ bí a ṣe ìfàtà mami kan tó àbíyí agbáyìn náà lẹ́yìn la. ó ṣeun. wàkọ́lá Musa ní akíyè Harun. ibi tí mo wá fẹ́ ló mẹ́nu pé nígbà tí Musa ń jáde lọ ń wá ń sọ fún ọmọ ìyá rẹ̀ Haruna bí àfàwọ̀ akùlì fẹ́dọ̀ bí wọ́n ti sọ fún lady akù pé ń wọlé lọ rèé o mójútélé kó o mójútó àwọn ọmọ o a lè má mọ̀ ríra o àmọ́ bá a mójútó lé bá a mójútó àwọn ọmọ mi má jẹ́ ń gbọ́ yèyé bí ìyàwó ọba jiná ni ó lè gba àṣàṣì wọlé fàáfà. òkúlùfù ní ìfi kan mi. gbàǹdúró tí wọ́n mo ti kókó mẹ́ẹ̀. wàásìlì wàlá àtẹ̀tẹ̀bí sẹ́bí lálẹ́mọ́fúsìdì. ó ní láàrin ìgbà tó wọn lè má jẹ́ kí n gbọ́ yèyé o ẹ̀yin ìyàwó àfa ẹ̀ dúró ti ìyàwó yín ẹ̀yin mùrídì ẹ̀yin ìyàwó àfa ẹ̀ dúró ti ọkọ yín ẹ̀yin mùrídì ẹ̀ dúró ti àwọn bàbá tí wọ́n bí àwa àwọn ọmọ wa ni wọ́n máa bá wọn àrà kankan wọ́n bá wọn ṣe wọ́n tún bá wọn lọ mélòó ni wọ́n ti ṣe lójú tiẹ̀ tó ti sọ fún gbogbo àwọn èèyàn ìwọ tó bá máa ń kánà tó jẹ́ pé sáwọ́jà rẹ̀ lọ́rán ọjọ́ mọ́mọ́ rán mọ́ ìjọ tó ẹ bá ń jà ní tí ọ̀kọ̀ọ̀kan sọ pé àfà wọ́n ti kánà òun ló yẹ ká máa ṣe bí jùnúnù báwọn wàhálà ìtàpá tiẹ̀ náà bá jábọ́ yóò ní ọ̀rọ̀ wọn yé mi ẹni pé mi ò bá wọn pariwo wọ́n ti kánà ni. wọ́n lè mọ ẹ̀jẹ̀ Musa ìdíkọ̀ tìǹda. jẹ́ ń tún bẹ̀ ń Yorùbá ní tí mo fẹ́ lò mẹ́rin pé nígbà tí Musa lọ tó dé ó rí i pé nǹkan kan ti bọ́ sí òun lára tó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ kí ló jí ó ṣe kùn gbẹ́ndú sọ́lọ̀ pé mo fẹ́ rí ọ. ọlọ́run bí a rí ni à ń zo ilé ìka. àríní àǹzúrú ilé ìka. ṣé ẹ mọ̀ pé mọ̀lánà bẹ́ẹ̀ ti lọ tẹ́lẹ̀ yìí tí ì bá ṣe pé tẹ́lẹ̀ bí àwa mẹ́ ẹ fẹ́ lè lẹ́ pàdé ànábì pé yàtọ̀ ànábì jọ jẹun pọ̀ tẹ́ gbé ọ̀pá kan dání báyìí tẹ́ ti bí àwọn ọmọ pé kán bá yín wé tẹ́ mọ̀ sọ pé mọ̀lánà Sham Tijani náà fún mi lélẹ̀ ńgbà tí mo dé fas láti inú yàrá dàtà wa dé lu Morocco náà kódà ẹkùn kan ń bọ̀ báyìí ọ̀pá yìí la fi pa ẹ ti kó tó ọ̀pá bíi mẹ́jọ jáde àwọn àrí lórí tébù lọ àní ṣé wẹ́ kí bàbá. kọ́lá bí àìní àzò ilé ìka kọ́lá láǹkàrà ní. ìtẹ̀ sàtẹ́ fi bọ́ta òun ẹ yàtọ̀ sẹ́rí bọ̀dì tẹ wá bá ń tà bẹ́ẹ̀ ti wà yí ẹ̀ tí ì dẹ́lẹ́sẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ti jáde yìí sìn ẹ̀ tí ì rí bi jáde ọwọ́ àwọn sẹ́yìn dáná rẹ̀ dé sí. irú yín yìí bẹ́ẹ̀ bá gbà yín láì kẹ́ ẹ gẹrun tẹ́ ẹ fi padà sílé Ọlọ́run ni ó sọ yín padà bọ̀ tí wọ́n bá àǹkúlẹ̀ sáré branch ṣe mọ̀ pé bí wọ́n ti rí ìmọ́lẹ̀ ànábì náà lára ìyá rẹ̀ nu wọ́n ti rí lára bàbá rẹ̀ wọ́n pe Abdullahi pé wá ṣe kinní yìí àbẹ́ ẹ̀rí gbọ́ pọ́n lọ́pàdé aṣẹ́wó kan ni tó ní wá ṣe kinní yìí níwà àfáà náà tọ́lọ́run fẹ́ gbàdúrà rẹ̀ ọ̀rà mọ́tò lọ́tùnla ó ti kéde ẹ̀ ọ̀túnla báyìí mo fẹ́ sí ẹ̀sìn wọlé ni yèrè òsùn náà ni wọ́n máa fi yanjú ọ̀rọ̀ ọ̀hún bàbá ti dákọ̀ rẹ̀ sí ẹ̀ owó mọ́tò wọn padà gbà jẹun ni. kọ́lá rọ̀bì àìní àzò ilé ìka kọ́lá láǹkàrà ní. Ọlọ́run yóò ṣe wá lóní súwì àwọn èèyàn ya wèrè gan wọ́n kàn bọ́ fẹ́ sátẹ́gùn ni tán bá ti fẹ́ sátẹ́gùn Maria ni ó lè kọlù Maria ò ní àwọn abọ́ yọkàn wọn ni àáfàá mi kódà ó lè jẹ́ ex girlfriend yọkàn ni àáfàá mi mo fẹ́ rí yín o òtútù sì mú un erí sì ń fọ́ wọn olórí ibu tiẹ̀ náà ti sàlẹ̀ náà bá máa gbé kẹ́kẹ́ ọ̀dà alẹ́ báyìí dé ọ̀dà mọ́tò rẹ̀ nùnú ó tún dọ́dún mi ọ̀dà yìí àtún wá. kọ́lá rọ̀bì àìní àzò ilé ìka kọ́lá láǹkàrà ní. Ọlọ́run ní Musa mọ́ kọjá ya rẹ̀ gbogbo àwa táwa náà rí bí sẹ́wù akólfẹ́ ìdọ̀ ntọ́lọ́run bá fi hàn wá kì í ṣe gbogbo ẹ̀ láàmú sọ bọ́ta o àrà táwọn bàbá àtàná yẹn dá tí wọ́n jẹ lọ báwa tòní bá dá síjínú lọ́pọ̀lọpọ̀ ó ti bá rẹ o ìtẹ́ ẹ bá rí ìyí tẹ́ ẹ bá lè sọ ni kẹ́ ẹ sọ ìyí tẹ́ ẹ bá lè sọ ẹ gbé mi kò sí mùrídìí kankan tádùá rẹ̀ ò ní gbà torí pé àfojú kan yà mọ̀ pé tọ́lọ́hún lẹ lọ ṣe ẹ wo bára yín ti balẹ̀ ká ní wáìnì làbá ń bí ni olójúru wá sí tèmi náà ṣe ẹ kúkú jẹ ìjókòó mẹ́rin tẹ́lẹ̀ ṣáàtì tí n bá ti fáyẹ̀ tán báyìí àfa Sulaimana gbé mọ́tò wá ṣéw àríralẹ́ mi bó sì dẹ̀ mi mọ̀ pé àlè pàdé mọ́. kọ́lá láǹkàrà ní. bàbá irọ́ ti pọ̀ jù ní jẹ́ káwọn wèrè kan máa jáde ti àwọn èèyàn pé nǹkan gbé dání irọ́ ni 9 months tí mo ti lónú ẹ̀rú mo ti lónú ìyá mi tún wá lónú ilé 9 months ẹ bá ṣe ṣéwù. kọ́lá láǹkàrà ní wàlákìní zórí lálẹ́ jábálì. mo ti kú omi ọ̀rọ̀ anábì Musa
ọlọ́run wọlá gbígbà àdúrà tó ṣe fún yín lọ sálẹ̀ pátápátá tó ní ní túbùtù ilé ìkà. Inni tubutu ilayka. kí làdúrà tẹ gbanulé nígbà tẹ ní ọlọ́run tún fi lágbájá hàn mí bẹ́ẹ̀ ti wọlé tẹ jáde yìí kò sí tọ́lọ́run fi hàn yín pa àwọn mùrídìí yín torí pọ́lọ́run kì í fara pamọ́ jẹ̀yìn yà kódà kò nídìí kẹ́jẹ́ máa sọ fún pé lágbájá ségesège lásàlátù tẹ́tì mọ̀ bí mọ́tò wa bá fi bàjẹ́ àbí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́nà ábù mi ní ọ̀kọ̀ọ̀kọ̀ pé àbí tá a bá délé ká máa sọ pé wọ́n lá ẹ̀ sọ fún wa pé nǹkan báyìí ṣẹlẹ̀ ń sa isbu ṣèfì kan lọ́dún kan wọ́n sì sọ fún mi pé kí n ṣọ́ra pẹ̀lú isbu yìí pé àwọn àzáàbù mi ń bẹ tó ọmọ sà àmẹ́lẹ̀ ìfilẹ̀ ṣe é mọ̀ páwà tá a bá ṣe ń dìde tá a yọ ọmọ líle díẹ̀ kò sí táwọn ìdánwò bá ti jókòó ọlọ́run tó mú sámsám mo fi ànábì búra bí ọba fi di lọ́tún láti sọ fún ọ pé tọ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní kánálù kárí náà tíjà lókù ìwọ̀n ń sà mo fi àlùkùránì búra nígbà tí ó kù díẹ̀ kí n sá tán mo bá wá tíráàtì ibi tí n bá sì ń lo èmi àti kọ́kọ́rọ́ yàrá mi ni. kí falabari. ta ló wá wọ yàrá mi lẹ́yìn mi ìjáde mo kàn bọ́ ta sí pálọ̀ kí n wọ yàrá náà ni nígbà tí ó fi dijọ́ kẹta wá pàdé ní jímọ̀ inú ilé kan náà kọ́ńpáàndì kan náà ni o èmi kọ́lé bá àwọn kọ́ báyìí mọ́sálásí kan náà gbogbo àjọ ń lo ayé wọn ni mọ́nà bóòsì ni ṣe ti parí àdúrà yín èmi náà wulẹ̀ rárá dáhùn yá ń lè rí mi bàrí mi jẹ́jẹ́. Qala subhanaka tubtu ilayka. wọ́n ti palẹ̀ mọ́ ẹni gbọ́ pé ọlọ́run mọ̀jà fọdún eléyìí ṣàṣemọ́. Amina ya Allah. èyí tẹ́ jáde yìí gbogbo tẹ́ bá wí bẹ́ẹ̀ nìkankan ọlọ́run jí ọṣẹ. Àmín. èyí tá a bá wí níbí láàyè yìí ẹ̀yin ò gbólúgbòhùn jáde ẹ̀ jáfòṣẹ́ jáde àmọ́ la ilaha illallah ò ti ń bẹ lára yín wọ́n láàyè tẹ̀ sàǹgbà tẹ̀ wà nulẹ̀ gbogbo ẹni tó dé àyín lónìí ti ń sunkún kankan ọlọ́run sọ ẹ̀kún ẹnì kankan sọ́ọ́dẹ̀rín látòní. tọ́ ọ bá nígbàgbọ́ pé ó lè rí bẹ́ẹ̀ bá sọ pé ma kana Muhammad. Ma kana Muhammad. tẹ ojú ọwọ́ rẹ báyìí wà má Muhammad. Muhammad. ìgbọ́n àwọn èèyàn alá Muhammad. Alá Muhammad. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. má jẹ́ kọ́wọ́ yẹn ó ga ju etí rẹ lọ. má jẹ́ kọ́wọ́ ni ó ga ju etí rẹ lọ. sọ pé ma kana Muhammad. ma kana Muhammad. wà má Muhammad. wa ma Muhammad. alá Muhammad. Alá Muhammad. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. jẹ́ kọ́wọ́ yẹn wá ga ju orí lọ. jẹ́ kọ́wọ́ ni jẹ́ kọ́wọ́ ga ju orí rẹ lọ. ọlọ́run ayé ò nira tó báyìí ń gbà ayé Buhari. ayé ò nira tó wà ń gbà ayé Buhari. a tún sọ pé ayé nira náà ni. a tún náyé nira náà ni. bàbá tún le jù báyìí lọ. bàbá tún le jù báyìí lọ. ọlọ́run má febi pa èmi àti. bàbá febi pa ọgbó wa. wọ́lá aṣẹ́ tí bàbá yìí ṣe jáde nínú ilé kálúwà sẹ́. wọ́lá aṣẹ́ tí bàbá jáde ṣe má fi ìyà jẹ ẹnìkankan wa. má fi ìyà jẹ ẹnìkankan wa. sọ pé ma kana Muhammad. ma kana Muhammad. mo fẹ́ kóhun ẹ̀ lo òkè jù bẹ́ẹ̀ lọ. ما كان محمد وما محمد وما محمد على محمد على محمد محمد رسول الله محمد رسول الله. so yóò wá mú owó àdúrà rẹ báyìí. ọ̀rọ̀ àmú owó àdúrà rẹ. lówó tó nítumọ̀. lówó tó nítumọ̀. torí tó bá ti wá mú bọ̀. bàbá ti mú bọ̀. wákà tó simple ni. wákà tó rọrùn ni. ọmọ ẹgbẹ́ kò ní lé mọ́ mi o kò ní lé mọ́ mi o bó ti lè wù kí Nàìjíríà kó lè tó. kò ní lè mọ́ mi. tọmọtọmọ. kò ní lè mọ́ mi. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. ṣé tèmi ló pa àbí tiẹ̀. kò ní lè mọ́ mi. kò ní lè mọ́ mi o kò ní lè mọ́ mi o bó ti lè wù kí Nàìjíríà kó lè tó. kò ní lè mọ́ mi. tọmọtọmọ. kò ní lè mọ́ mi. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. ayákùnlá. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. kò ní lè mọ́ mi. kò ní lè mọ́ mi o. kò ní lè mọ́ mi o. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. kò ní lè mọ́ mi. tẹ̀bí tààrà. kò ní lè mọ́ mi. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. bó ti lè wù kí Nàìjíríà lè tó. kò ní lè mọ́ mi o. Saddam. kò ní lè mọ́ mi o. bó ti lè wù kí Nàìjíríà ilé tó. kò ní lè mọ́ mi. tẹ̀bí tààrà. kò ní lè mọ́ mi. bó ti lè wù kí Nàìjíríà lè tó. bó ti lè wù kí Nàìjíríà lè tó. Fatiha alubaika aliyamudu lillahi rabili alamina aramani arahimi maliki yaumidini ya
wáyà kanábìtẹ ìlú ìdìnnà tí ọ̀tọ̀ ni mo ti tẹ̀ kí n mọ̀ tí ọ̀tọ̀ alẹ́bí iná àníyàmúta àlẹ́ yìí torí ni màá gàdúrà àlẹ́ yìí.